ìbí ijó rẹ̀ dà mo ní ó bọ́ ságbó ojó kó gbọ́wọ́ ọjọ́ gẹ́gẹ́ Muinat Adéyẹmọ ọmọ bàbá olókùúta nílùú Ìsẹ́yìn olórí láàfin Ismail Adéyẹmọ tó ń ṣọjọ́ bí lónìí yèyé Abdulkadri yèyé Abdulsalam yèyé Taribat àti yèyé Hashim kọrin jẹ́ ọgbọ́n bí olúgbó ti ń gbọ́ àkàlàmàgbọ́n ẹ̀ mọ́dún jẹ mo ní ọdún èyí amúre wá o ire owó ire ọmọ ire àlàáfíà ire àìkú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ kàṣà ìjẹ́ tiẹ̀ tọmọtọkọ ó ti wá ṣọdún èyí iná kò ní jáṣe mọ́ lọ́lá elédùà Muinat aya Adéyẹmọ ọlọ́jọ́bí jẹ́yẹ́rà rẹ̀ lẹ́bùn ọmọ tó bí ọlọ́mọ ìwọ lọ́mọ Ìsẹ́yìn Òrò ọmọ ẹ̀bẹ̀ ní mọ̀ọ́kan ọmọ sẹ́tí mọ́mi tó dára ọmọ ọ̀dàbàmọ́dì ọmọ Ìsẹ́yìn mọ́lẹ̀ ọmọ Ògìdìmọ́gbà ọmọ odò ìgbà tó ń là sẹ́yìn kọjá tó ń gbọ́ nílé tó ń gbàlejò nílé àwọn bàbá rẹ̀ ìwọ lọ́mọ Orò mi ò gbági Orò mi ò gbọ̀pẹ̀ ọmọ Orò tí gbàgbàgùdà nílé àwọn bàbá rẹ̀ ọmọ ìlú Ẹ̀yẹ kìkì ẹ̀gàn kìkì àpọ́nlé níbi ojú ti rí wújú ẹnu lọ ìwọ lọ́mọ Orò mi jó Orò mi yọ̀ Orò mi kún yùmùyùmù kékeré Ìsẹ́yìn òun ní ká àgbà Ìsẹ́yìn aṣọ ní hun ọmọdé Ìsẹ́yìn oge ní ṣe nílé àwọn bàbá tó bí ọlọ́mọ èyí tí mo kì nílé bàbá rẹ̀ tó yá wá relé ọkọ rẹ̀ ìwọ la yáwó níkírun ọmọ Ìkírun ṣàlọ́kọ rẹ̀ ń ṣe Ìkírun àgùnbẹ́ onílé obì onílé kọ́lá ológun àtàrẹ ọmọ ẹrú ògbọ́dọ̀ dèrè ìwọ̀fà ògbọ́dọ̀ tó pòǹpòrò nílé àwọn ọkọ rẹ̀ iṣu jiná rí òun bẹ́ pọ̀ Ìkírun agúnyán tó kó bọ̀ wá bọ̀ ṣà mo ní ọmọ òfodófódó ọmọ òfodòfodò ọmọ òfòyàrá ó tún fọ́ kànga ibi à ń kírun sí là ń pè ní kírun. Muinat ó ti ṣọdún iná àṣeyíṣẹ́ mi tọkọtọmọ lọ́lá elédùà Basirat Adékúnlé àfẹ̀dẹ̀gbàwúrà lèmi jẹ́ mi ò